ìbẹ́ǹchì láàárọ̀ yìí àwọn èèyàn náà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gba òpópónà kan tí wọ́n sì ń ṣe ìfẹ̀hónúhàn níbi àwọn agbébọn bí wọ́n ti pa ọmọléèwé LAUTECH àti ẹni tó nílé ìtura kan onílé ìtura kan eléyìí tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́ bani nínú jẹ́ títún wá ṣe wípé wọ́n pa wọ́n nìkan lẹ́yìn ìgbà tí wọ́n gba owó ìdásílẹ̀ tán mílíọ̀nù 5 náírà. ó burú jáì. Ó ga. Èmi tẹ̀ mọ̀ wípé Adépéjú ni àníbí náà ò bá láwọ̀ kò lè gòkè odò. Bẹ́ẹ̀ni. Kò sí bí àlejò ṣe fẹ́ mú adìyẹ funfun nínú ìwé ẹ̀gúsí láì lọ́wọ́ onílé nínú. Onílé wà ń bẹ́ẹ̀. Agbódegbà lé ní ṣàtọ̀nà fágbódegbà ta. Ọ̀tọ̀ ni. Ó lè tún wá ní jàgbà kó má ṣe lójú fèrè ẹ̀ka òwe mẹ́rin ẹ̀ka àmọ́wọ́. Ó ṣe ní láàánú gan. Àwọn tí wọ́n wá ẹ má wàá gbàgbé pé agbépo lájà ò jalè. Ẹni tó gbà á fún gangan ẹ̀yin aráàlú tẹ̀ ń ṣàgbódegbà fáwọn èèyàn bí wọ̀nyí ẹ̀yin ní ká bú. Nítorí owó. Ẹ̀yin ní ká bú owó tẹ́ ẹ̀ ná tí ò ní bá yín dọ́run owó tẹ́ ẹ̀ ná tí ò ní tó yín èmi tiẹ̀ tún gbọ́ kinní kan mo mọ̀ pé kò gbọ́dọ̀ jó òótọ́ wípé èèyàn ẹlẹ́ran ara ń ta èèyàn ẹlẹ́ran ara ẹgbẹ́ nítorí 70,000. Péré. Èló ni kódà ẹgbẹ̀rún lọ́nà 70. Adépéjú lórí orí ètò láwa yìí owó tí ò bá ti kọjá 500 million naira tí ò bá kọjá 500 million naira tó jẹ́ pé eléyìí tó jẹ́ tiwa bẹ́ẹ̀ni ó lè sọ fún mi pé kí n wá lọ kojú èèyàn nítorí ẹ̀ kí n bẹ́ẹ̀ lóhùn. láíláí kò ṣeé ṣe. torí nǹkan kan kì í ṣe pé bóyá mi bẹ́ẹ̀ bá wà àkáǹtì wa ní àkáǹtì Dókítà Olamide rédíò frequency ó dáa jù lọ. 91.5 FM. ọ̀rù yìí tẹ̀ tún pọ̀ 23.2 ní ìjọba bíbá 23.2 ní. àmọ́ ẹ ń bá ní ọjọ́ ọ̀la tó mọ̀ pé ọ̀la òun padà dà. tó sì ní àròjinlẹ̀. tó láròjinlẹ̀ wípé n tó jí bá lónìí lórí. bẹ́ẹ̀ni. n tí ó bá ẹ tí kílẹ̀ tó ṣú ò mọ́. ṣé nìjẹ́ mọ̀ wípé Nàìjíríà ra 1 billion SUV fún wọn. pẹ̀lú àwọn ìrànwọ́ tó tún bọ̀ lọ́nà. tá a ti mọ̀. ẹnìkan lórí ètò Ṣọ́wọ́nyá tí mo gbé wá Ajiha Sehidat Rofiyat Fàyègbàmí Àgbáyé Àjíkẹ́ olórí Islam ni ó sọ kinní kan nígbà tó ń gba àwọn olórí Islam bí ẹgbẹ́ ẹ̀ nímọ̀ràn ó ní òjò tẹni tó ń rọ̀ lárí ẹni tó jẹ ò tí ì rọ̀ kó má ṣe yẹ̀yẹ́ ẹni tó jọ ẹ̀ ràn lọ́wọ́ kó má lára ẹ̀ ó wá ní ẹ̀yin tó jọ yín ràn lọ́wọ́ ẹ má wò wípé ọmọ tí ń bọ̀ lẹ́yìn yìí kí ló fẹ́ dà nítorí pé òjò tí ò tí ì ṣú òjò ẹni tó ràn lọ́wọ́ àwọn èèyàn máa béèrè pé báwo ni ó dà àmọ́ tẹni tí ẹni tó ń ṣú lọ́wọ́ ìpayà wà nínú èèyàn pé bóun ni ó ṣe pọ̀ tó. kó má yẹ pé yóò rọ̀ yóò sì dá wáyé. kó má sì jẹ́ pé yóò wà á rọ̀ yóò wà á ju ti ẹni tó ń rọ̀ lọ́wọ́ tó ń rọ̀ lọ́wọ́ lọ.